mọ̀ pé ìpèdè kan tó jẹ jáde ó ní bó ṣe jẹ́. Kí ni ìpèdè náà? Ní ìlú amọ̀nà kan, ṣàdédé ni a rí tí àwọn ènìyàn pé bíríkòtò wọ́n pe sàbàlà lé ẹnìkan lórí, tí èrò sì pọ̀ tí wọ́n ń pariwo pé a ó pa ni, a ó pa ni, a ó pa ni. Àlàápá ni sẹ́ẹ̀, ǹjẹ́ ta la fẹ́ pa? Kí ló ṣẹlẹ̀? Kí ló fa ti pípa? Èyí ni ìbéèrè tí ó ń jà ràìnràìn nínú ọmọdé kékeré kan tó wà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tó péjọ sàbàlà lé ẹni náà lórí. Nígbà tí ọmọ kékeré yìí tó ti gbìyànjú láti déwájú láti rí ẹni tí wọ́n pé lé lórí, àkàsè bóyá èèyàn ni, bóyá àlìjànú ni, kò tilẹ̀ mẹ́ni náà. Ó ṣàmọ̀ pé wọ́n péjọ lé nǹkan kan lórí. Nípasẹ̀ ìgbìyànjú àti àìkáàárẹ̀, ó rápálá dé ìta gbangba láàrin iwájú tí àwọn ènìyàn wà. Ó sì rí ọ̀dọ́mọdékùnrin kan tí ó dọ̀bálẹ̀ sílẹ̀lẹ̀ tí wọ́n ti nà tí gbogbo ojú rẹ̀ ti wú gúdugùdu. Ẹnu ya ọmọ kékeré yìí, ó sì pariwo pé àṣé èèyàn lolè, àṣé èèyàn lolè, àṣé èèyàn lolè. Gbogbo àwọn tí wọ́n mú kùmọ̀ dání mọ̀dá dání dákẹ́, wọ́n sì ń wo ọmọ náà lẹ́nu tìyanu. Àkàsè, ṣé èèyàn kì í dàgbà nǹkan tí ò bá mọ̀? Ọmọdékùnrin yìí kò rí ibi tí wọ́n ti mú olè nífẹ̀ẹ́ tẹ́ńfẹ̀ tí wọ́n ti ń na olè rí. Báyìí ni ìpèdè yìí ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ káàkiri, tí wọ́n fi ọmọ yìí ṣe yẹ̀yẹ́ pé ṣé pé kò mọ̀ pé èèyàn lolè, ṣé pé kò mọ̀ pé èèyàn lolè. Láti ìgbà yìí ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri pé àṣé èèyàn lolè. Nígbà tí ọwọ́ bá tẹ ẹnìkan tó ti ń ṣe bí tipẹ́tipẹ́, ìpèdè yìí ni yóò jẹyọ lẹ́nu wa pé àṣé èèyàn lolè. Tí a bá rí nǹkan kan bí àṣírí tí ó ti ṣókùnkùn sí wa láti ọjọ́ tó ti pẹ́, ìpèdè tá a sọ náà ni pé àṣé èèyàn lolè. Àwọn Yorùbá mọ̀ káre, wọ́n mà sọdùn ọ̀rọ̀. Àkàsè, okùn kò ní gùngùngùn kó mọ̀ níbi tó ti fà wá. A jẹ́ pé ìpèdè àṣé èèyàn lolè ló jẹyọ jáde lẹ́nu ọmọdékùnrin kan tí kò rí ibi tí wọ́n ti mú olè nífẹ̀ẹ́ tẹ́ńfẹ̀ rí. Látìgbà náà ni a sì ti ń sọ ọ̀rọ̀ yìí pé àṣé èèyàn lolè. Títí ìgbà míì tá a tún jọ pàdé. Má jalè o, má ṣe ohun tẹ́mi ò ní ṣe, nítorí pé èmi ò ní gbà ìyàwó oníyàwó. Jagunmólú èdè ní gbogbo ilẹ̀kílẹ̀.